A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Sínétọ̀ tó ń ṣaṣojú ìlà oòrùn Ọ̀ṣun ní ilé ìgbìmọ̀ àgbà Francis Fádáhùnsí ti dé sí ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú Òṣogbo lẹ́yìn tí àwọn aláṣẹ ọlọ́pàá fìwé ìpè ránṣẹ́ sí i. Ó dé sí iléeṣẹ́ ọlọ́pàá láàrin aago 3:15 ọ̀sán àná bí ó ti kọ́wọ̀ọ́rìn pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá tó ń ṣàkóso ìdìbò àti ààbò Samuel Etaifo. Fádáhùnsí àti olùdíje láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fún ìfẹ́lódùn borí pé Odò-Ọ̀tìn Federal Constituency níbi ìdìbò gbogbogbò ọdún 2027. Francis Ẹniadé ní ẹnu bẹ̀rẹ̀ sí kùn ní ọjọ́ Ìṣẹ́gun lórí ẹ̀sùn wípé wọ́n lérí tako àwọn ọmọ ẹgbẹ́ Àkọ́ọ̀dù síwájú ìdìbò gómìnà ọjọ́ Àbámẹ́ta. Nínú fọ́nrán tí ó gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ní ọjọ́ Ìṣẹ́gun ni Fádáhùnsí tí ó sọ̀rọ̀ pẹ̀lú èdè Yorùbá ti ní kí wọ́n pa gbogbo ọmọ ẹgbẹ́ Àkọ́ọ̀dù tí wọ́n bá kófìrí ní Iléṣà kí ìdìbò tó bẹ̀rẹ̀, bí ó ti fi ẹ̀sùn kan àwọn ọmọ ẹgbẹ́ Àkọ́ọ̀dù wípé wọ́n ń ṣekú pa ọmọ ẹgbẹ́ APC ní Iléṣà. Nínú fọ́nrán yìí kan náà ni wọ́n ti gbọ́ tí Fádáhùnsí ń sọ wípé fìlà aláwọ̀ yẹ́lò ni wọ́n wọ̀, fìlà ẹranko ni wọ́n wọ̀, bí ó ti ń tọ́ka àwọ̀ ìdánimọ̀ ẹgbẹ́ Accord. Ó ní ẹranko ló ń pànìyàn, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé APC pààyàn rí? Ṣé àwọn tí wọ́n pa yìí kìí ṣe èèyàn yín ni? Fún ìdí èyí, títí di ìgbà tí ìdìbò á fi wáyé, bí a bá rí wọn, pípa ni. Èsì yìí ń wáyé lẹ́yìn ọjọ́ tí wọ́n pa àwọn mẹ́ta níbi ìdìbò ìbọn yínyìn tí ó wáyé ní agbègbè Ìmọ̀ Iléṣà, ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ìpòrúurú ọkàn láàrin ìlú síwájú ìdìbò ọjọ́ Àbámẹ́ta. Ìdí nìyí tí ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe pàṣẹ kí sínétọ̀ farahàn ní SCID Òṣogbo láàrin aago 11 òwúrọ̀ Ọjọ́rú lórí ẹ̀sùn ọ̀rọ̀ tí wọ́n ká mọ́ lẹ́nu tó ń sọ nínú fọ́nrán. Ṣùgbọ́n níbi ètò kan lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní Fádáhùnsí ti fèsì wípé òun kò ní kí wọ́n kọjú ìjà sí ọmọ ẹgbẹ́ Accord, kí wọ́n kojú wọn níbi ètò ìdìbò lòun sọ, kí wọ́n pa ọmọ ẹgbẹ́ Accord pẹ̀lú ìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ti dájọ́ wípé ó ti yí kan mọ̀lẹ́bí Alábí láti agboolé Lábọ́nṣìndé láti pèsè olúwo afọbajẹ ilẹ̀ Ìbàdàn. Adájọ́ Babátúndé Ọláwọ̀nyí láti ilé-ẹjọ́ gíga kẹjọ ni ó gbé ìdájọ́ yìí kalẹ̀ lánàá Ọjọ́rú níbi ẹ̀sùn tí mọ̀lẹ́bí Alábí pè. Alábí pé ẹ̀sùn yìí lẹ́yìn tí wọ́n kọ̀ àti fún un láǹfààní àti pèsè olúwo afọbajẹ ilẹ̀ Ìbàdàn láti ọ̀dọ̀ agboolé méjì yòókù. Ìwádìí sọ di mímọ̀ wípé ìdílé Lábọ́nṣìndé ni wọ́n ya oyè olúwo afọbajẹ sílẹ̀ fún. Ìròyìn jábọ̀ wípé olúwo afọbajẹ ilẹ̀ Ìbàdàn ni ó ń ṣe àkóso jíjẹ Olúbàdàn kankan ní ilẹ̀ Ìbàdàn. Ohun tí a gbọ́ ni wípé láti ọdún 1971 ni mọ̀lẹ́bí méjì yòókù láti agboolé Lábọ́nṣìndé ti yọ Alábí kúrò nínú ipò olúwo afọbajẹ, ṣùgbọ́n Ọláwọ̀nyí níbi ìdájọ́ rẹ̀ pàṣẹ kí Alábí pèsè olúwo afọbajẹ tí ó kàn láti ìdílé Lábọ́nṣìndé. Akọ̀ròyìn jábọ̀ wípé ìdájọ́ yìí wáyé lẹ́yìn ẹ̀sùn tí Alhaji Ramoni Alábí pè gẹ́gẹ́ bí aṣojú mọ̀lẹ́bí Alábí tako Alhaji Abdul Wahab Ìdòwú Pópóọlá láti mọ̀lẹ́bí Musa-Dogun àti Alhaji Waheed Babalọ́lá láti mọ̀lẹ́bí Babalọ́lá Onífádé. Adájọ́ Ọláwọ̀nyí kéde Alábí gẹ́gẹ́ bí ojúlówó ọmọ láti ìdílé Lábọ́nṣìndé. Ó fi kún un wípé ìdílé Alábí ní ẹ̀tọ́ sí ipò olúwo afọbajẹ ilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí Musa-Dogun àti Onífádé Babalọ́lá náà ṣe lẹ́tọ̀ọ́. Bákan náà ni Ọláwọ̀nyí dájọ́ wípé lẹ́yìn tí olúwo afọbajẹ ilẹ̀ Ìbàdàn Olóyè Wahab Pópóọlá láti mọ̀lẹ́bí Musa-Dogun bá fi ipò sílẹ̀, kí wọ́n fún Alábí láàyè àti pèsè olúwo afọbajẹ ilẹ̀ Ìbàdàn tí ó kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Àwọn ajínigbé tí wọ́n jí alága Jezlo Group olóyè Sir Joseph Ezekafo gbé ti ń béèrè fún bílíọ̀nù kan ààbọ̀ náírà (1.5 billion naira) owó ìdásílẹ̀ ransom. Ìròyìn jábọ̀ wípé $700 million ($700 million) ni àwọn ajínigbé kọ́kọ́ béèrè lọ́wọ́ mọ̀lẹ́bí. Orísun ìròyìn kan láàrin mọ̀lẹ́bí tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní mọ̀lẹ́bí gbà láti san owó yìí. Lẹ́yìn èyí ni àwọn ajínigbé ṣẹ̀ṣẹ̀ wá mú owó lọ sókè sí bílíọ̀nù kan ààbọ̀ náírà. Ìgbésẹ̀ tí ó ti sọ mọ̀lẹ́bí sínú ìṣòro tí gbogbo ìgbìyànjú wọn àti bá àwọn ajínigbé sọ̀rọ̀ fi já sí pàbó. Ọ̀sẹ̀ kan lẹ́yìn tí wọ́n jí oníṣòwò alága yìí gbé, ọlọ́pàá àti àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ kò tíì rò tó lórí ìṣẹ̀lẹ̀. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra kọ̀ àti fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀. Ezekafo ni a gbọ́ wípé wọ́n jí gbé ní ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá láàrin aago 2 òru bí ó ti fi ilé rẹ̀ sílẹ̀ fún ètò àdúrà ọlọ́dọọdún fún àkọ̀tun agbára ẹ̀mí. Wọ́n ní ó fi gbogbo security details rẹ̀ sílẹ̀ bí ó ti jáde kúrò nínú ilé. Èyí ló fún àwọn ajínigbé láǹfààní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Síwájú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀gá ọlọ́pàá yányán IGP Ọlátúnjí Dìísù ti gbégi dínà fún Western Nigeria Security Network tí gbogbo ènìyàn mọ̀ sí Àmọ̀tẹ́kùn àti Kwasi Security Groups pẹ̀lú àwọn iléeṣẹ́ aláàbò aládàáni láti má kópa nínú ààbò ètò ìdìbò. Bákan náà ni Dìísù fìdí ẹ̀ múlẹ̀ gbígbégidí tí wọ́n gbégidí àwọn ẹ̀ṣọ́ tí wọ́n dì hámọ́ra ogun, armed escort, security aides àti àwọn mìíràn tí wọn kò fún ní àṣẹ àti sin olóṣèlú tàbí ènìyàn pàtàkì kankan wá sí ibùdó ìdìbò polling units tàbí collation centers ní ọjọ́ ìdìbò. IGP wá ṣe ìkìlọ̀ fún àwọn alágbára olóṣèlú, àwọn alátìlẹyìn wọn, àwọn tí wọ́n ní lọ́kàn àti dárúgúdù sílẹ̀, àwọn tí wọ́n fẹ́ jí àpótí ìdìbò, àwọn tí wọ́n dúnkòokò mọ́ olùdìbò, jàǹdùkú olóṣèlú àti gbogbo àwọn ìwà ọ̀daràn nídìí ètò ìdìbò wípé gbogbo wọn ni wọ́n á fi imú wọn dánre. IGP ti wá darí Deputy Inspector General of Police DIG Ishaku Mohammed lọ ìpínlẹ̀ Ọ̀ṣun láti ṣàmójútó ètò ààbò fún ètò ìdìbò gómìnà tí wọ́n fi sí ọjọ́ Àbámẹ́ta láti rí i dájú wípé ètò ìdìbò lọ ní àlàáfíà jákèjádò ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára Channels. Aya ààrẹ ìjẹta Patience Jonathan ti ṣe àpèjúwe ààrẹ iléeṣẹ́ Azeke Groups Dr. Azibapu Èrúwàní ní ọmọdékùnrin small boy tí òun tọ́ dàgbà tí ó fi di oníṣòwò ńlá. Ó ní àmójútó òun ló sọ ọ́ di oníṣòwò ńlá láti kékeré. Obìnrin àkọ́kọ́ àná sọ èyí nínú àfihàn fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára lónìí níbi ìrìnàjò àbẹ̀wò inspection tour lọ ibi ìfọpo Azike ní Ogbunnaha, ìpínlẹ̀ Bayelsa pẹ̀lú àwọn ènìyàn pàtàkì láwùjọ. Ìyáàfin Jonathan ní òun lòun fa Èrúwàní lé àwọn ọlọ́rọ̀ oníṣòwò lọ́wọ́, àwọn bíi Aliko Dangote àti Aminu Dantata, tí òun tì í láti dé ìpele pẹ̀lú wípé ó kéré láàrin wọn. Bákan náà ni obìnrin àkọ́kọ́ àná ṣe ìrántí bí ìjọba APC àná lábẹ́ ìṣèjọba Muhammadu Buhari ṣe kọ́kọ́ kọ̀ àti yọ̀ǹda ìwé ẹ̀rí fún ìdásílẹ̀ ibi ìfọpo kí ó tó wá bu ọwọ́ lu àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àbẹ̀wò sí ibi ìfọpo yìí ṣe pẹ̀kírẹ̀kí pẹ̀lú dídé epo rọ̀bì, àṣeyọrí ńlá sí ìdàgbàsókè iléeṣẹ́ bílíọ̀nù kan dọ́là. Ibi $1 billion refinery, iléeṣẹ́ tó ń fọ epo 25,000 bárẹ́ẹ̀lì kan lójúmọ́ yìí jẹ́ aládàáni private hydroskimming refinery tí wọ́n ṣe àgbékalẹ̀ láti fi pèsè bẹtiró, dísù, aviation fuel, kẹrosíìnì àti àwọn ohun èlò mìíràn. Ó ti ń gbèrò àti di iléeṣẹ́ ìfọpo kejì tí ó tóbi jù ní Nàìjíríà àti aládàáni àkọ́kọ́ ní ẹkùn Niger Delta. Adarí àjọ NDDC ní ẹkùn Niger Delta Samuel Ogbuku tí òun náà darapọ̀ mọ́ wọn níbi àbẹ̀wò yìí gbóríyìn fún Èrúwàní fún ìfarajìn rẹ̀ bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun kópa nínú ìṣíde iṣẹ́ àkànṣe yìí ní ọdún kẹjọ sẹ́yìn. Ogbuku ṣe àpèjúwe ibi ìfọpo yìí ní àǹfààní ńlá fún ìpèsè iṣẹ́ àti ìdàgbàsókè ọrọ̀ ajé ní ìpínlẹ̀ Bayelsa bí ó ti rọ àwọn olùgbé pàápàá jùlọ àwọn ọ̀dọ́ kí wọ́n ṣe alábàápín nínú àǹfààní tí iléeṣẹ́ yìí yóò dá sílẹ̀.
Bákan náà ni ó gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Bayelsa fún àtúnṣe ọ̀nà tí ó já geere sí ibi ìfọpo bí ó ti pè fún ìtẹ̀síwájú nínú àtìlẹ́yìn. Ó ní gómìnà Doyin Diri tí igbákejì rẹ̀ Peter Akpe ṣaṣojú jẹ́ ẹni tó ń fi gbogbo ìgbà ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ àkànṣe tí wọ́n ní ìrètí wípé yóò gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn òṣìṣẹ́ sí iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.